الذي هو منه أسان bàbá gbogbo lé يشتكنا ẹni awí ní bọ̀ yẹn يشتكنا ọmọ tó ń sọ يشتكنا ọmọ tó ń sọ MC Sego Shehu Mustapha Sego وإلى وسواء MC Olúọmọ وإلى وسواء Akínsànyà ẹ̀dàkùn ẹ̀mẹ́jẹ̀ kíkiri ọ̀rọ̀ MC Olúọmọ chairman my chairman ẹ̀lọ́kẹ́ àwọn àfa bàbá Sego وما شئت إلا تشاء لم يكن وما شئت إلا تشاء لم يكن ẹ dákun gbogbo wa tá a wà ní àyín ẹ bá ń yòbó Ànábì wa Muhammad. ọ̀gá àwọn ọ̀gá ló wọlé yìí. وما شئت إلا تشاء لم يكن وما شئت إلا تشاء لم يكن خلقت العبادة على ما علمت وفي يجري ṣìtàkánà ẹ dákun gbogbo wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ilé wọlé. ṣìtàkánà Àjíwá Muslim MC Olúọmọ. ṣìtàkánà ọba mi ló kádàrá pé bí ó ti máa rí fún yín lélẹ́yìí. وإلا ما شاء ọgbọ́n kọ́ oògùn kọ́ ète kọ́ وما ọ̀pọ̀lọpọ̀. شئت إلا متشاء لم يكن tó bá tiẹ̀ kù sáàtà pé ẹ lọ́ọ̀fù bàbá mi tí bàbá mi fi kú ni. Mọ̀lánà Amíròdé Sàláàtì. شئت إلا متشاء لم يكن Mọ̀lúdì tí mo ṣe kí n tó ṣe mọ̀lúdì gbẹ̀yìn MC Olúọmọ àti Yomi Fanslanso MC ni wọ́n jọ wá خلقت العبادة ní Agége. خلقت العبادة Àjíwá Muslim MC Olúọmọ ọ̀gá àwọn ọ̀gá Akínsànyà wọ́n wá wá l'Agége àti Yomi Fanslanso wọ́n wá bí mọ̀lúdì mi wọ́n wá pàdé bàbá mi níbẹ̀. خلقت العبادة ẹ̀yin àfáà ẹ̀ máa rántí báyìí. على ما علمت ìgbà wọn wá pe MC jáde MC ní àwọn ògbójúlé kìíní kan tó ju Al-Qur'ani lọ. وفي العلم يجري الفتى والمسن ẹlòmíì ò ní rí yàn tán ó sì máa sọ̀rọ̀ yàn ó daṣọ fún ó wọ̀ fìlà fún lérí irọ́ ó sì máa bà tẹni ẹlẹ́ni jẹ́ fún àrò Ọlọ́run ní ọba tiẹ̀ náà jẹ́. على ما آمنت Àjíwá Muslim MC Olúọmọ bàbá pàdé ní Mọ́kà MC oníkíní kan tí í ṣe àdìpọ̀ takú sí Kaaba. وهذا حرمت kó bá kàbá. وسلم يكون Àjíwá Muslim MC Olúọmọ MC Olúọmọ MC Olúọmọ. وسلم يكون wá ṣeré ومن Sego. سعيد bàbá ṣe lákùn wá gbé ké lákùn wá gbé ké. ومن شقي ومن ضرير irú òde yìí ò nídìí irú àwọn kẹ báyìí. ومن أسان Sego mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lọ́dún bíi mẹ́ta sẹ́yìn àbí mẹ́rin sẹ́yìn lẹ́kọ̀ọ́ ẹ̀yin pẹ̀lú ẹni tẹ́ ìjọ pàdé tẹ́lẹ̀ ìwọ̀n ń ṣe wá sí lọ́wọ́ wọ́n wá ní kí n parí ìjà fẹ́yìn méjèèjì.
àgbákò lọ́jọ́ o. إلى ọjọ́ ńlá ọjọ́ ńlá. إلى ما شاء sẹ́ni gbogbo àwọn ẹrúkú tẹ́ ẹni tí wọ́n wà lẹ́yìn o. ẹ má lọ fẹ́ wọ́n káwọn jàdá bí àlásán o. وما شئت لم wọ́n bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ọkọ̀ ní bọ́ọ̀ délé mọ́ni. تسلم يكون ẹ bá yòbó anábì dáadáa. وإن لم يشاء وما sẹ́gò شئت sẹ́gò mo wá mú sẹ́gò lọ́wọ́ báyìí lọ́dọ̀ àbáyọ̀mí lọ́dọ̀ ẹ̀míà mo wá mú sẹ́gò lọ́wọ́ tó báyìí mo mú ẹni tìbí náà lọ́wọ́ tó báyìí wọ́n wá jọ ń build. وما شئت لم ما شئت لم تسلم يكون wọ́n wá rù mo wá rí i pé ṣé kí ni yóò ní kọjá agbára mi báyìí. خلقت العباد MC ló ti wí. èmi náà mo wá dọ́gbọ́n àṣírí àwọn baba ńlá mi torí ń bẹ̀rù ọba ní òsì wọ́n bọ́ sí àyíká ṣépè fún wọn òbí ò bá ní ràn. bàbá ò gbé lọ ó gbé kalẹ̀ ní. MC njọ́ náà ní agbára mo wá di àwọn méjèèjì mú báyìí. wọ́n wá ń build. kúlẹ̀ building sego àgbà kò sego. sego kan ṣáà yìí. bẹ́ẹ̀ làwọn apàṣẹ wọ́n ti ń da gbogbo nǹkan. lónìí ìwọ́n ń ké ọkọ̀ ọlọ́run kan ọkọ̀ ọlọ́run náà wá rọ̀ wọ́n. mo ní sego ṣe é fẹ́ kó parí sego níbi ìsìnlẹ̀ ọ̀la ramadana. ṣebí wọ́n àfáà ni wọ́n fọlọ́run bẹ̀ nínú ramadana pé kò jọ̀rọ̀ tán ò ní òní tán àwọn eléyìí ṣàfà wọ́n fọ̀rọ̀ náà lẹ́jọ́ náà. mo wá dúpẹ́ láti gbà náà pàdé àti bá a ti pàdé lónìí. ajiwa olú ọmọ wọ́n tún wá lórin wọ́n wá pàdé Yasin bàbá wa Yasin àwọn ń jùjọba lẹ̀ àwa pàdé ń Kwara Hotel. wasalamu yakun. wàláhi làzim pẹ̀lú gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún Haji Musiliu wọ́n wọlé f'Al-Qur'ani. wasalamu yakun. kí ni wọ́n àfa ńlọ kílẹ̀ máa lọ kalẹ̀kùn àwọn olówó sí. bọ́lọ̀ ń bá tó àwọn ni wọ́n máa fi kẹ́ wọn wá ayé kìíní. wọ́n mi ní òsèré dọ́yìn. MC wọ́n fẹ́ràn Ọlọ́run wọ́n fẹ́ràn àwọn ẹni Ọlọ́run wọ́n fẹ́ràn Al-Qur'ani kò sí tí MC fi sí dùstúrà rẹ̀ Al-Qur'ani. wà mí ní òsèré. táwa mà tó gbé MC dé gbogbo ibi tó gbé tọ́lọ̀ ń gbé MC dé nù. wà mí ní bàbá wọn náà yàtọ̀ yìí. Igwe. wà mí ní òsèré. Famini ogobi. Ṣé mbọ́ ṣé ẹ máa jọ tẹ̀sí sá fún mi bẹ́ẹ̀. Famini ogobi. Ọlọ́run mú orí fún mi lónìí. Kọ̀bí wẹ̀. Ẹ má ha ti fíìmù rà yín o. Famini ogobi wẹ̀. Ẹ má ha ti fíìmù o. Famini ogobi. Wàláhì bàbá wa MC gbogbo gba nígbà tí kọ́ńtàkì ò tá àti ìlú ṣe kọ́ńtàkì ara wa gbogbo ìgbà ní Igwe a máa sọ̀rọ̀ MC pé ẹ sáà máa ṣàdúrà fún ẹjọ́ débẹ̀. Famini ogobi. ọlọ́jọ́ débẹ̀. Kọ̀bí wẹ̀. MC ti wá débẹ̀. Famini ogobi. MC ìyàwó Àyọ̀ká ẹ dákun ẹ jẹ́ ká MC ọgbọ́n tí ń wí ẹ lọ́jọ́ kó ẹ máa tuntun sí. ẹ dákun gbogbo wa bá ti gbé yìí á pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ bí n táwọn afa tí wọ́n fi rán mi. Haji wa Musiliu MC Saidi kọ́. وإلى مشاء وما شئت إلا متشاء. Haji wa MC Olúọmọ Haji wa Zego àti gbogbo àwọn tí wọ́n jọ yín bẹ́ẹ̀ á pe Allahu lẹ́ẹ̀mẹ́ta. Allah. Má bá sọmọ bẹ́ẹ̀ láàárọ̀ ọmọ náà ní dọ̀sán. Allah. Haji wa MC Olúọmọ bí kì í bá ṣe pa àti rí n tó dáa tó padà bàjẹ́
tí kì í bá ṣe pé àti rí n tó dáa tó padà bàjẹ́ ìjọ mẹ́jọ ẹ gbọ́dọ̀ wá sóde mi o ń bọ̀ kí aláwọ̀ fi kíní lẹ̀ náà ìjọ mẹ́jọ ní Radisson Blu ní Kẹjà ẹ gbọ́dọ̀ wá sóde mi ní Radisson Blu ní Kẹjà àwọn tí wọ́n pè yín sọ fún wọn kí wọ́n pè yín. ما شئت كان gbogbo àwọn alájú wàásù àyìndé náà wọ́n wà ń bẹ̀. وإن لم يشاء tí ogun yóò máa gbé àyè gbogbo wọn àjọ wa ni àmọ́ àwọn àìwọlé tọ̀ wọ́n wọ̀kúwọ̀ ló já níyì lọ́dọ̀ wọn. وما شئت لم MC kò sí tí o lè ná fún Al-Qur'ani Allahu mẹ́ta ká fẹ́ pè yí Ọlọ́run wa bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ kí ìbá ṣe pa àtìrí tó da tó bàjẹ́ Ọlọ́run má bà tiyín jẹ́ láéláé. وما شئت لم ẹ̀yà àti sẹ́gun ẹ̀ máa bọ̀. تشاء له يكون خلقت العباد على ما علمت Alhaji wa Papi Kamaluddin ẹ̀ máa bọ̀. Robert ẹ̀ máa bọ̀. يجري الفتى والمزين Alhaji wa Mansur أنت dàpọ̀ fílẹ̀ báwọn náà. وهذا حرمت وسلامكم ومنهم سعيد bàbá wa MC Olúọmọ. ومنهم سعيد ẹ dákun torí Ọlọ́run Allahu mẹ́ta ẹ bá nawọ́ ìka àtàyà yìí. ẹni tóun náà bá ní nǹkan tó lè bàjẹ́ kò gbọ́dọ̀ rí nǹkan tó dáa kó bàjẹ́. منهم سعيد ẹ̀yin ò ní ìdíkẹ́ yóò náwó yẹn tẹ́wọ́ ni. ومنهم شقي ṣéègò lónìí kò sí gbẹ́yà mú yín lọ́wọ́ lónìí. فمنهم ìrọ̀rùn ló bá dé lónìí. no tension. مزيد كيانا bàbá wa MC Olúọmọ àti gbogbo ẹ̀yin tẹ́ dúró yìí ajiwa ṣéègò ẹni kánjú kú. آمين oyin inú àmọ̀ ní tayín. اللهم آمين bush wọ́n ní ká ẹ máa bọ̀ wá. وإن لم يشاء bá a bá ti nà káàrin ìta ọyọ kan sáwọn ta nà sí yìí ó dá wa lójú pé gbogbo yòókù tiwa náà ni. وما شئت لم ẹ dákun gbogbo wa ni ẹ jẹ́ àjọ wí ẹ bá wa nà sáwọn tó dúró yìí ẹ̀yin àfa ìyẹn ni Ọlọ́run láti lọ ni. ẹ bá ń ṣe Allahu Akbar ọláyà. الله أكبر ọlá pẹ́kẹ́lìmọ̀ yẹn kọ tẹ́ kò tí ẹ̀ní tẹ́ ẹ̀ní tí. آمين ẹ máa tuntun sí ní gbogbo ìgbà ni. اللهم آمين okùn méjì tá a fẹ́ wí fún yẹn ní Allahu Akbar. الله أكبر èyí tá a fi sun ní oyin inú àmọ̀ òní ta yín. اللهم آمين oyin inú àmọ̀ lẹni tí yóò rárá sá fún. oyin inú àmọ̀ níyàwó ẹni oyin inú àmọ̀ lọ́mọ ẹni oyin inú àmọ̀ lọ́rẹ́ ẹni àwọn ọ̀rẹ́ kan bẹ lórí ibú ni wọ́n tí wọ́n jẹ ni wọ́n ń wá bí wọ́n ti pààyàn náà ń wá الله أكبر ẹ̀ sì ní mọ̀ ẹni ibú rẹ̀ òun ní kọ́kọ́ jí lọ́dọ̀ yín láàárọ̀ الله òun náà ni wọ́n máa bá àwọn èèyàn kan jẹ́ torí pé òun fẹ́ máa ṣáìn lọ́dọ̀ yín òun fẹ́ máa gbá yìí fúnra rẹ̀ Ọlọ́run ọba tiẹ̀ náà jẹ́. آمين يا الله sáà ti wí Allahu Akbar kejì. الله أكبر ó wá kọ ẹyọ kan fọ́bà kan tí ó kan lérí gbogbo nǹkan pẹ̀lú ìjọ kan rẹ̀ ní fi ń kọ̀ntró Nàìjíríà ìjọ kan rẹ̀ ní fi ń kọ̀ntró Amẹ́ríkà ìjọ kan rẹ̀ ní fi ń láta fúnṣu sínú tó. ولا نوم ẹ ti jọ́gà tó yìí ó bá dásìkò kan ẹ sùn Ọlọ́run ò ní sùn الله ò ní tògbédépò tí ó sùn. الله gbogbo tọ́lọ̀ ń ṣe fún yìí ènì ni kó jẹ́ nù èyí tí ó ṣe fáwọn ọmọ yìí. الله lójú ẹ̀mí yìí náà ni o. ẹlẹ́pẹ̀ sàmì. ìwọ ló tó kí wọ́n àwọn eléyìí wà ní Islam. ṣé bóun là ń fi wọ́n yọ yìí ṣé bóun là tó ti ń pè wọ́n fún ìjọ mẹ́jọ yìí Jàlábíà. ẹ bá bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi bí Jàlábíà. اللهم آمين Allahu Akbar ẹyọ kan tó kùtà fẹ́ wí yìí.